àròkò ńlá ni ọmọbìnrin yìí pa, àròkò ńlá ló pa, ẹ wo fídíò yìí. Gani wa ṣé ẹ ń ṣe èrè ni àbí wèrè ló ń ṣe yín? Kí ni nǹkan tí mò ń gbọ́ kiri ìgboro yìí? Ẹgbẹ́ ti máa rì bọ̀dá kí ọláyà ó dàbí pé ti máa dì, ó dàbí pé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe mọ́. Ṣé àdéhùn tẹ́ bá wa sọ nìyẹn ń gbòòrò ń pẹ́ fẹ́ lọ máa rì? Ṣẹ́yìn sọ fún wa pé ẹ máa lọ máa rì? Ẹ ń ṣeré ni Ọlọ́run, ẹ ń ṣeré ni. Ibi tẹ́ ẹ lọ yẹ ẹ kò lọ ṣe excursion bẹ́ẹ̀ ni, ẹ ń ṣeré ni. Òkè ẹ ti dó gbogbo wa tán nílẹ̀ Yorùbá, ẹ ti dó àwa Yorùbá tán, ẹ wá kọrí sílé Haúsá ẹ lọ mú ìyàwó ń bẹ̀. Ẹ ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Ìgbà tí òṣèpá àdéhùn tájọ sọ nìyẹn, ẹ ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Ìbẹ̀rẹ̀ iṣẹ́ o, ẹ wo ayé ẹ̀yin obìnrin lóde. Ọmọ Yorùbá wa ó kọrí sílé Haúsá ó lọ fẹ́ ọmọ Haúsá. Ìgbà tó rí pé kò sí adùn kankan mọ́ lára àwọn ọmọ Yorùbá lóbìnrin, wọ́n ti dó wa pa. Bọ̀dá Ganiyu tó yẹ fi máa ń sọ pé ìwọ tó bá ló fẹ́ ṣe ìgboro ìwọ̀n bá ní gbóró dùn mọ́. Ẹni tá bá dẹ̀ fi ijó fẹ́ ìran ló máa wò gbé. Ẹ gbọ́, ẹni tá bá fi ijó fẹ́ ìran ló máa wò gbé. Ìwọ tó bá ní mo fẹ́ ṣe ìgboro, mo fẹ́ ṣe ìgboro, bóyá ìgboro lọ kọ́ wà kó sọ kọ́ ní ìgboro, irú àwọn ló máa rí àwọn rẹ̀. Ẹ gbọ́, irú àwọn ló máa rí àwọn rẹ̀. Àwọn kan pè fi ẹ̀kọ́ lọ sí inú abúlé kọ́ lọ mú ìyàwó wá. Lóòótọ́ possible kí inú wọn náà kó tún padà sí ire o. Ó possible, ṣùgbọ́n wọ́n sì máa prefer ju àwa tá pera wa ní ìgboro ìlọ. Ìwọ obìnrin náà tó yẹ pé ọkùnrin tó bá ti sọ fún ẹ pé gbogbo ẹ wá tó ń dùn ẹ jù kò ní ẹ fi ṣe nǹkan kan, má jẹ́ nítorí kò ní ẹ fi ṣe nǹkan kan. Bọ̀dá kí n sìn ẹ̀wọ̀ ọmọ tó lọ mú. God bless your home uncle mi. Kò ní jẹ́ òpin oore fún yín lágbára ògo Ọlọ́run. Ẹ wo ẹni tí bọ̀dá yìí fi ṣe ìyàwó. Ta ló fẹ́ bọ́ síta tó fẹ́ dàgì ọmọ mọ́là? Kò sí. Lóòótọ́ ó lè má jẹ́ virgin, wọ́n lè ti dó nílùú wọn náà o, ṣùgbọ́n ẹ lè dédé rí wọn kọ́ bọ́ síta. Àwa Yorùbá yìí lọ́mọ pa ọ́. Tó bá yẹ pé ọmọ Yorùbá ni bọ̀dá yìí fẹ́ ni, ẹ ti máa rí wàhálà láti ọjọ́ tó ti ṣe wedding. Ìwọ náà tọ́jú ara ẹ̀, má jẹ́ kó du ẹ pa. Kó lè bá rí ọkọ gidi fẹ́ ẹ. Ṣóyé, kó lè bá rí ọkọ gidi fẹ́ ẹ. Ọkùnrin á ju ìwọ tó fine, tó ń lo bond straight, tó ń lo gbá, tó ń lo iPhone, á ju ẹ lẹ̀. Á dẹ̀ lọ fẹ́ ọmọ tó ti kọ́ṣẹ́, tó ń ṣiṣẹ́ tailor, tó ń ṣiṣẹ́ hairdresser, ó mọ nǹkan tó ń wá, ọjọ́ alẹ́ ló ń tò. Sẹ́rí ọ̀rọ̀ tọ́mọ yìí sọ ó lè dàbí àwàdà ṣùgbọ́n òótọ́ wà ń bẹ. Òótọ́ ó wà ń bẹ. Sẹ́rí ẹ̀yin obìnrin wa, tẹ̀rù pẹ̀rẹ̀ wa. Torí táwọn ọkùnrin bá ti ń pọ́n ẹ lé tí wọ́n ń pọ́n ẹ lápọ̀n jù, ó rẹwà, ó fáìn, tí wọ́n ń sojú ayé sí ẹ, wọ́n ń ba ayé ẹ̀jẹ̀ lọ ní. Tí wọ́n bá padà sọ ẹ̀dọ̀ sàn mùkù, nǹkan tó máa padà ṣẹlẹ̀ lélẹ̀. Torí kò sí ọkùnrin tó máa gbàdúrà kó ń fi ajáde àpẹẹrẹ obìnrin sílé, especially ní industry yẹn. Torí táwọn ọ̀gá yẹn tí wọ́n ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n náà jọ rẹ lójú, ìgbà kan bọ̀ tán máa sọ ẹ̀dọ̀ sàn mùkù tán máa jù ẹ mọ́. Àwọn iye irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ tó yẹ pé àwọn obìnrin wọn gbà yẹn tájọ jẹ́ sàwáwù ní theatre industry nígbà yẹn táwọn ọ̀gá yẹn ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n ń pọ́n wọlé. Èmi ò kí wa mú gbà yẹn ni o, not now, kò kí wa mọ́, ó rò pé ayé yẹn ò nígbà yẹn. Ṣùgbọ́n ńgbà tí wọ́n tó ní ìsìn ó ti dẹni àná, àwọn ọ̀gá yẹn kò ní gbàdúrà kó máa wọn ṣàgbákò obìnrin bẹ́ẹ̀. Wọn ní gbàdúrà kó máa wọn ṣàgbákò àwọn tó dẹ̀ sọ di nǹkan tó dà. Ara àròkọ ọ̀rọ̀ yẹn ló máa yé nípa mí ní fi gbọ́ ẹnu sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ló jẹ́ fẹ́yìn obìnrin wa, especially in that theatre industry. Ẹlòmíì ọkọ alálùbáríkà tó yẹ kó fẹ́ industry yẹn ló wà, ṣùgbọ́n gbà tí wọ́n ń tójú ọkùnrin yẹn gbé ẹ kiri, sọ̀rọ̀ pé òun náà lè gbàdúrà kó ń padà gbé adìyẹ àgbébọ̀ sílé ni, ó padà lóòsì ọkùnrin alálùbáríkà bẹ́ẹ̀ lé níwájú òsì lọ ẹ̀yìn òsì padà fún ẹ. Àwọn tó dẹ̀ sọ ẹ́ di koro fún yẹn, àwọn ti ṣe kíni, wọ́n ti pọ́n òkèrè lọ́ra jantí wọn. Àwọn gan lè gbàdúrà tí wọ́n fi irú ẹ̀ ṣàyà sílẹ̀, àwọn ló dẹ̀ bá ẹ débi tó dé. So ìwọ ni kò yára ẹ ní brain. Ara àròkọ ọ̀rọ̀ tọmọ yẹn ń pa nìyẹn. This is Sadio Made. Bye for now.